ẹ̀yin olólùfẹ́ ìfẹ́ mi wá ṣe dáadáa ní ṣàlàáfíà ni mo bá yín mo tún ti yọ bí ọjọ́ ẹ̀sìn orí tí wá sí yọ báyìí mo fẹ́ gbé débẹ̀ lórí fíìmù tó máa lọ wò ṣé ti rí ìpínlẹ̀ ìgbéyàwó tí ì rí kẹ́ ẹ̀yin máa dán lórí àwọn móvì yìí ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo ìpínlẹ̀ ìgbéyàwó àwọn tó yẹ láwọn àná fíìmù àti ọwọ́ kọ́mọ bá wà fọ̀rọ̀ kẹ́ òun náà wà ní fíìmù but fíìmù wọ́n ṣe drop in less than 24 hours lọ drop movie ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo ìpínlẹ̀ ìgbéyàwó ẹ jẹ́ ìṣọ̀kan tó ṣẹlẹ̀ nínú movie yìí wá ń pẹ́ fún yín. Toriola ń tiẹ̀ òun ní àbúrò méjì ọ̀rọ̀ ẹni wọ́n ní Toriola nínú fíìmù yìí ó ní àbúrò ẹ̀yọ̀ kan sọ́rí àbúrò obìnrin sàwọn méjì ní ọ̀rọ̀ bí nínú fíìmù yìí Toriola ti máa rí ó fẹ́ Tunde ti gbogbo orúkọ bọ̀bọ̀ yẹn Tunde orúkọ gáà yẹn ní real life bọ̀bọ̀ yẹn ní ọ̀pẹ̀ bọ̀bọ̀ yẹn ó lose iṣẹ́ for like 3 years now kò ní iṣẹ́ lọ́wọ́ Toriola ló wá ń gbé gbogbo family òun ló ń san gbogbo bills owó lówó everything tí ọkọ ní pé kóun jókòó sílé kó tẹlifíṣàn kó tẹ fóònù òtítọ́ kò sí ẹ̀kọ́ tó ń ṣe débi pé Toriola gan tún bá wá ṣe pé aláyé mo sì bẹ wá ṣe pé kó wá fún interview lọ́la o bọ̀bọ̀ ni òun gbàwẹ̀ lọ́wọ́ òun dẹ̀ ti bọ́ lọ́wọ́ dá májẹ̀mú pé 7 days lòun fẹ́ lè mú òun ní bọ́ta pé ṣọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n sún interview yẹn síwájú bí ìṣe báyìí ti máa mọ̀ pé ẹni tó serious báyìí Toriola ṣàwà frustrated ó ṣàwà pé ní èèyàn bá wò ní ẹ ó ṣàlàṣà tó lórí bọ̀bọ̀ yẹn other side àbúrò Toriola obìnrin ni òun náà ní boyfriend but boyfriend tó ní àwọn jíga ní àwọn tó máa ń ṣe ìyàwó plus yẹn ó sì yín náà àwọn yẹn ni so Toriola wà against bọ̀bọ̀ yẹn pé wà ní support kí àbúrò ẹ̀ fẹ́ bọ̀bọ̀ iṣẹ́ máa sọ pé òun gbọ́dọ̀ rí àbúrò yẹn pẹ̀lú bọ̀bọ̀ yẹn débi kó sọ ọlọ́bọ̀ bọ̀bọ̀ yẹn lẹ́yìn pé òun ò fẹ́ kí bọ̀bọ̀ yẹn ní nǹkan ṣe pẹ̀lú àbúrò lítàlá ẹ̀ṣẹ̀ wọn rí pé bọ̀bọ̀ yẹn àti Toriola wọn ti fẹ́ra rí torí ẹni Toriola ṣe ń bí wọn kò sí bóyá torí pé jẹ́ àbúrò bó tó ń fà wọn méjèèjì x làwọn méjèèjì ó dẹ̀ tí wọ́n á fẹ́ àbúrò báyìí lẹ́nu pé òun ò mọ̀ bóyá gẹ́ọ̀ yẹn àbúrò Toriola tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé lẹ́tà ló ń ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àbúrò yẹn so yẹn ṣáà lọ báyìí bọ̀bọ̀ ní the other side ọkọ Toriola kò rí kọ̀kọ̀ ṣe Toriola ló ṣáà ń sort bí ìjọkọ̀ tí ọkọ Toriola tó wá jáde wọ́n pàdé old friend ẹ̀ kan tí yẹn ṣe introduce ẹ̀ sí ritual nìyẹn ritual tó introduce ẹ̀ sí pé kọ́pá ìtọ́jú máa ṣe ṣàmúlò ọ̀dọ̀ babaláwo àkíntó job sí ti bẹ̀yẹ later grandma àwọn Toriola wọn ṣàníìdí owó wọn pe ọkọ Toriola pé àkó support yìí káwọn fẹ́ ṣe dọ́rọ̀ grandma àwọn kọ̀ọ̀kan báyìí kò rówó kúlẹ̀ ọkọ àbúrò tẹ́ pé mọ̀ pé Toriola wà ìgéṣì bọ̀bọ̀ yẹn náà tẹ̀lé tó ṣe ń pò máa fún wọn lówó ni ó fún owó send 300,000 naira sí girlfriend nígbà ní pé máa dúlé sí màálù fún ọ so automatically báyìí all well ó ti ní ìfẹ́ pé àwọn ọmọ ilé yìí ọkọ ọmọ òun nìyẹn so ó ti fẹ́ yàn báyìí ìyẹn lọ báyìí ìgbà tó wá introduce ọkọ Toriola sí ìyàwó ọwọ́ ni pé kó lo ìyàwó rẹ̀ which is omi Toriola ni kó lò fún oògùn owó yẹn ó wá lọ́jọ́ kan tí àbúrò ṣàárín gbèrègbè ó wá lóyún fún bọ̀bọ̀ ìyàwó ìgbà yẹn bọ̀bọ̀ máa ń pè pé òun ò tí rẹ̀ dín pé kó lọ yọ oyún yẹn ọjọ́ tó wá lọ yọ oyún ó wá lórí bọ̀bọ̀ yẹn tó ṣe àwọn stuff ìyàwó wọn tọ́kọ̀ owó oríṣiríṣi ògùn sílẹ̀ wá ṣàbọ̀bọ̀ yẹn ṣàlèdà pé kó máa lọlé gẹ́ọ̀ yẹn wá lọ sílé àwọn Wunmi Toriola ẹni wọn pé ọkọ Toriola òun ti ń pín wọn àti ṣe oògùn owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ so Toriola lọ fẹ́ lò bọ́ Toriola ti wá pé ọkọ ìpò òun nílé wà lé ní ọjọ́ yìí tí àbúrò ẹ̀ ṣe ní sásìkò nìyẹn tó ṣe lo àbúrò ẹ̀ ni àbúrò ló bá ló forí gbà lọ sí pé ó tún lọ ṣẹ́ owó ìní tábúrò ṣe kú ni ó wá lọ arrest bọ̀bọ̀ yẹn oríṣiríṣi ṣàṣẹlẹ̀ nínú fíìmù ẹ̀yin olólùfẹ́ mi ẹ lọ wo ìpínlẹ̀ ìgbéyàwó lórí YouTube ẹ má jẹ́ sọ gbogbo story ẹ̀ fún ìpínlẹ̀ ìgbéyàwó lórí YouTube ẹ máa enjoy movie yìí tó bá lè ṣe ti ṣe jẹ́ ẹ̀yìn tìtì má tún padà wà sọ àwọn agéńdébẹ̀ ó dàbọ̀.